It is a pity to see those who are supposed to deal together as husband and wife that are living like warlords. It is a pity to see husband and wife who are supposed to do things in common, who are supposed to do things in oneness, but it's another way out in their lives. What a pity. The new couple, the word of God that I want to share with you this morning, it gives an advice that will help you a lot, and I tell it, see yourself as one flesh. See yourself as one flesh. Ó ṣe láàánú láti rí àwọn tọkọtaya tó yẹ kí wọ́n jọ papọ̀ gẹ́gẹ́ bí ìdílé kan sí Ọlọ́run gbé kalẹ̀, ṣùgbọ́n tó yẹ pé ìgbé ayé ọmọ àwùsá ni wọ́n gbé. Gbogbo èèyàn ló mọ èso kan tí wọ́n gbé ní àwùsá. Àwùsá lè ní ọmọ mẹ́rin nínú ilé rẹ̀ lọ́nà, ṣùgbọ́n tí àwọn ọmọ yìí ó fi gbó, tí àwọn èèyàn ó fi yọ́ jẹ, wọ́n yẹ kó dúdú ara wọn. And that is how some pictures, that is how the pictures of families look like. Iye àwòrán àwọn ìgbé mi kò ṣe rí lónìí. Olùfẹ́, ọkọ àti ìyàwó. Orí ọ̀rọ̀ tó fẹ́ fi gbà ní ìyànjú ní àárọ̀ yìí. Ó ní mo pè ní ẹ̀rí ara yín gẹ́gẹ́ bí ẹran ara kan ṣoṣo. Ẹ̀rí ara yín gẹ́gẹ́ bí ẹran ara kan ṣoṣo. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Jésù. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Olúwa. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Jésù. Ìyapa kan kò gbọdọ̀ sí. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Jésù. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Olúwa. Ìkan ṣoṣo lẹ jẹ́ nínú Jésù. Ìyapa kan kò gbọdọ̀ sí. Based on the content of that passage that was read, Genesis chapter 2, starting from verse 18 to 25, we will see how the word of God, that supremely God Almighty, that is responsible for the creation of heaven and earth and everything within, made known for us the reason for the husband and wife to see themselves as one flesh. Ní ìbámu pẹ̀lú kókó ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí wọ́n kà fún wa ní ẹ̀ka yẹn, wẹ́ẹ́ méjì orí ìkejì, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì ní ogún sí ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. A rí ní ọ̀rọ̀ náà kó sì jẹ́ kó
máa rí ara wọn gẹ́gẹ́ bí ẹran ara kan ṣoṣo. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá rí ọkọ àti ìyàwó àwọn mímọ́ wà ní pé tí ìbáwọ̀ sọ̀rọ̀ tẹ̀lé bá lé èmi yóò bínú. Ẹlòmíì àwọn àti ìbáwọ̀ sọ̀rọ̀ tẹ̀lé ìyàwó mi yóò bínú. And that is the reason behind putting it on. Ìdí tí a fi wọ́n lò àwọn bí nítorí ká àti gbọ́ níbi tí a bá yẹn àjò gbéyàwó wọlé sáwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ pé ìjọba ń ṣẹlẹ̀ láàrin wa láì mọ̀ pé iná sì ń jó wọn ní àgbẹ̀. For the new couple, number one reason for you to see yourself as hopeless is that the woman was taken out of your body. This lady decided she was taken out of your body. Ìdí àkọ́kọ́ wà pálí ẹ̀yìn ọkọ àti ìyàwó tuntun. Ìwọ ọkọ tó gbọ́dọ̀ fi rí ìyàwó tí ìyàwó gbọ́dọ̀ fi rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ayé rẹ̀ fẹ́ sọ pé láti inú ara ọkùnrin ibẹ̀ láti mú obìnrin jáde. Wo eré lẹ́yìn yẹn orí ìkejì ẹ̀dá tó bá mi kẹ́ ẹsẹ̀ ọ̀pọ̀ ẹ̀yìn lógún tí ẹsẹ̀ kẹta ní lógún. Yẹ́n ní kàkàtú lẹ́yìn wọ́n tó ẹ̀yìn lé. Ọkùnrin náà bá wí pé mo ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó dàbí mi àti ẹni tí a mú jáde láti inú egungun àti ẹran ara mi. Obìnrin ni yóò máa jẹ́ nítorí pé láti ara ọkùnrin ni a ti mú jáde. Mélòó ni àwọn obìnrin tí a dúró lónìí tí a bá ṣe àgbéyẹ̀wò ìwúrí àti ọkọ̀ wa kọ sí wa bí a ṣe gbọ́ wọlé tí a lè gbọ́ jáde bí a ṣe ní ìdàpọ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó lè wọ́pọ̀ rẹ̀ tuntun ó sọ pé bàbá lẹ́yìn òbá ní pamọ́ ètò nínú ètò òbí. Bàbá ní màá dáhùn ojú orí ìdáhùn ẹ̀kọ́ lọ́dún. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àti ara àdáyé pé láti gbọ́ ẹlòmíràn ní ìdúró rẹ̀ lọ́wọ́ ẹlòmíràn ní láti gbọ́ ìdúró yọ̀wọ́ mi. Ọ̀rọ̀ mọ́ wà láti táyà ẹgbẹ́ lọ sí ẹ̀kọ́ ìdíwọ̀ ìtáyà ìsọ́jọ́ tí wọ́n bá ṣe àtúnṣe rẹ̀ àwọn akáàkiri ní orin rẹ̀ dáadáa ẹni pé kò sí ní ọ̀pẹ̀lẹ́pẹ̀ Marriage is meant for enjoyment, not for serving, but because husband and wife did not see themselves as one person. That's what they were for serving, that's what they were for sorrow, that's what they were for discouragement. Kí ọkọ àti ìyàwó tí wọ́n máa rí ara kí inú wọn máa lò bó ṣe dá. Nítorí pé ọkọ àti ìyàwó wọn ò rí ara gẹ́gẹ́ bí ara kankan náà. Olùlọ́sílẹ̀kùn fún ìyà, olùlọ́sílẹ̀kùn fún ìnira ẹlòmíà nínú kábàámọ̀ bí mo ti ẹ̀fẹ́ lágbára sí. Tí ibi tí ìyàwó ti ń fi ọkọ rẹ̀ ní òkú ara rẹ̀. Àdìsẹ́ bàbá ọmọ kò ní ìlú ọkọ rẹ̀ náà. Àdìsẹ́ bàbá ọmọ tí kò wọ́n wáyé rẹ̀.
for the husband and wife to see themselves as one flesh. You are in need of each other. You need to see yourself as one flesh because you are in need of each other. Immediately, tí ọkọ àti ìyàwó ṣe gbọ́dọ̀ gbára wá gẹ́gẹ́ bí ẹ̀rọ àkóso onílé ẹ̀yìn méjèèjì nínú ara ní o. Ìwọ sọ àwọn ọ̀dùn tí ẹbí nípa ẹ̀rọ gbogbo ẹgbẹ́ méjì ẹ̀ onílé ẹsẹ̀ kejì lógún òun kàrá sí nílò rẹ̀ onílé yìí ló ń wọ́n tó ń sọ pé ìjọba wà wọ́n sọ ọ̀pọ̀ fún tí ó dà kí tó ti sọ̀rọ̀ fi kẹ́ ìlú ẹ̀rọ wá ìdí àkọ́kọ́ for companionship. Don't forget when God created all things in the Garden of Eden. God created them husband and wife, male and female. That was how God Almighty created them. The God of Adam. It was only Adam that God Almighty created. So he was alone. Wẹ̀kẹ́lẹ́ ṣe orí kejì ẹsẹ̀ kejìdínlógún. A rí pé fún Ọlọ́run gbogbo, ó ní arákùnrin yìí ayé rẹ̀ ṣòfò. Kò dára kó nìkan máa dágbé. Ọlọ́run sì pinnu lọ́gbà rẹ̀ láti rí pé òun ó wá olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀. Kí ló wá dé? Ṣé Ọlọ́run sọ pé òun ó wá olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀? Ìdí àkọ́kọ́ ni pé ìní ìbákẹ́gbẹ́ pọ̀. Ọlọ́run gbogbo tó dánú ọgbà ilé àwọn ẹranko tó wà níbẹ̀ takọ̀tàkọ̀ dáadáa ṣùgbọ́n tẹ́ báwo bàbá Ádámù ó ní kí wọ́n dáwà lóńdó. Ọkùnrin kan wà tí kò ní ẹnìkan. Ẹ máa lọ wò. Ònàmọ ònàlá bẹ́ẹ̀ ni kò ní iye kan. Síbẹ̀síbẹ̀ làálàá rẹ̀ kò lópin. Bẹ́ẹ̀ ni kò ní ìtẹ́lọ́rùn nínú ọrọ̀ rẹ̀. Òfijọ́ kan bí ara rẹ̀ léèrè pé ta ni mò ń ṣe làálàá yìí fún tí mo sì fi ìgbádùn ojú ara mi. Asán ni èyí pàápàá àti ìmúlẹ̀mọ́fò. Ènìyàn méjì sàn ju ẹnìkan ṣoṣo lọ. Ẹ̀gbọ́n tó lè yẹ kẹsà. Ènìyàn méjì sàn ju ẹnìkan ṣoṣo lọ. Ènìyàn méjì sẹ́jú ẹnìkan ṣoṣo lọ. Nítorí wọn yóò lè jọ ṣiṣẹ́. Nítorí wọn yóò lè jọ ṣiṣẹ́. Èrè wọn yóò sì pọ̀. Èrè wọn yóò sì pọ̀. Bí ọ̀pẹ bá ṣubú. Bí ọ̀pẹ bá ṣubú. Èkejì yóò gbé dìde. Hallelujah. Ẹ jókòó sáré torí àkókò wa. Ohun tí mo ń sọ̀rọ̀ lé lórí. Ìdíje tẹ gbọ́dọ̀ di ara yìí gẹ́gẹ́ bí ẹran àtọ́nà. O ní pé ẹ̀yin méjèèjì ẹ̀ nílò ara yìí. Ibi ìtàn lè dábò sí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnì kejì jẹ́ àwádé. Ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́. Ẹ̀yin méjèèjì ẹ̀ nílò ara yìí. Mo wá sọ ìdíje nílò ara yìí ìyẹn ní pé ìbákẹ́gbẹ́ pọ̀. Tí ẹ bá wọ inú ìwé oníwàásù orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ sí ìkejìlá tí wọ́n kà fún ẹ á rí pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ pé wá yí pé ẹnìkan ò lè dáṣe ní ayé ẹ̀wọ̀n ní ayé náà ìjẹ́ màá fẹ́ yàwó mi kọ́lé tó ọmọ rẹ̀ mọ̀ pé kọ́lé ẹ̀rú kú. Àwọn olùrànlọ́wọ́ yóò máa lọ máa kọ́lé. Àwọn olùrànlọ́wọ́ wọn máa bí ẹsẹ̀ tó wọ yẹn. Àwọn olùrànlọ́wọ́ yóò máa bí ẹsẹ̀ gba bíríkìlà. Àwọn olùrànlọ́wọ́ yóò máa bí ẹsẹ̀ gba kápẹ́ntà ọ̀pọ̀lọpọ̀. Kápẹ́ntà ọba akẹ́lẹ́tẹ̀ yóò tún ṣe kó. Ọkọ̀ sí ìtẹ́jọ́ tó máa bá. Àwọn tó wáyé tí kò mọ ìtumọ̀ ìtumọ̀ wá sí ayé. Àwọn tó wáyé láti wọ́n da èké ìṣọlọ́run ní ìpẹ̀lẹ̀pẹ̀lẹ̀ tó ní fún ìdílé àti lórí rẹ̀ kọ́lọ̀. Nítorí pé òye rẹ̀ òye wọn, Ọlọ́run ò sọ ilé àwọn méjì òbí mọ́mọ́ wọn ṣùgbọ́n wọ́n ṣe kí wọ́n ti ní ìtọ́. Ayé náà padà wá ẹ má bí ìgbà ìjọ òwúrọ̀. Ìyá àgbẹ̀ ọmọ tó kó lọ́sẹ̀
ẹ̀ṣẹ́ àgbà náírà márùn ẹ̀ka ọlọ́run ẹni pé rẹ̀ fọ́ yóò sì bọ́ sọ́dọ̀ ìyá bíbí ìta ìyá kúrí ṣé orí ọ̀yà kẹ́kọ̀ọ́ ìlú èdè àgbà ní ìjẹta orí ọ̀yà ní ìdájọ́ ní sẹ́lẹ̀ ẹgbẹ́ méjì sí. Ìyàwó àtọmọ sì ń bẹ̀rẹ̀ kò sí tó bá àwọn méjèèjì gbàjọ ń gbé pọ̀ nínú òòrí ara wọn gẹ́gẹ́ bí ẹran ara pẹ̀sẹ̀ ẹ̀wọ̀ tí ìlú olúwa sórí ìkànnì yẹn sọ ó ní tí ìjọba ṣubú kí ló ń lè yóò ṣe. Ṣébà lórí inú ìdílé wa ẹ má dá lóhùn ẹ̀ka wọn á nù. Number 2 reason for the fruit of the womb, they are in need of each other. For the fruit of the womb, we're going to show you ever make a second in your home. We're going to show you ever make a second in your home. Ẹ̀sìn tí ẹ bá wọ orí tí wọ́n kà fún ayé tó inú kó lè bá fi ara ọkùnrin nìkan ò lè dá bímọ bẹ́ẹ̀ ni obìnrin nìkan ò lè dá bímọ àwọn méjèèjì wọ́n nílò ara wọn ẹ̀gbọ́n mi dáadáa ní ò sọ ìyàwó onílẹ̀lọ́ba ní ò sẹ́ni tí wọ́n ń bọ́ tó ń bọ̀ ní ẹ̀rù tí wọ́n máa bọ́ wá ní ò sọ ṣùgbọ́n àwọn tó ń bọ́ nínú àkókò báyìí ẹ̀rí tí a ní dáwọ́ tó ń bá wọn ṣe lé ìdílé lọ́kẹ́lẹ̀ ẹ̀rí ohun tí ọlọ́run lè ṣe lé àwọn méjèèjì wò lè lẹ́yìn ẹ̀gbẹ̀rún wọ́n nílò ara wọn láti lè ní èso inú mo gbàgbé àgbẹ̀lórúkọ Jésù ẹ ò ní ṣe. Bàbá ìyàwó ìyá ìyàwó ẹ má gbà wọ́n sọ́dọ̀ bàbá ọkọ ìyá ọkọ ẹ má gbà wọ́n sọ́dọ̀ ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ wọn dádúró ẹ jẹ́ wọn lè dárò fúnra wọn báwo náà ṣe gbé ìgbésí ayé wọn báwo làwọn náà ṣe tọ́jú ọmọdé bíi tí àwọn òbí wa kọ́ wọn dé ẹ lọ́wọ́ ọ̀rẹ́ láti máa gbà wọ́n ní ìmọ̀ràn ṣùgbọ́n ẹ má gbé wọn sí abẹ́ kò tí ì ṣe tó ta wọ ọ̀rọ̀ Ọlọ́run tí ilé yẹn dúró. Àwọn ìyá àgbẹ̀ kò tí ì bọ́ lọ́wọ́ wàhálà. Alẹ́ yìí nígbà dídé máa bí wọn ọ̀pọ̀ wọn tí ó sùn. Ẹ jọ owó wa ẹ tó lọ lọ́rùn. Ẹ gba àwọn ìdílé tó fi láàyè tí ìwé ẹgbẹ́ olókèrè ṣe ilé ẹ bá ti gbà wọ́n sí abẹ́ you have become an intruder. Ìtí òye kẹrin ẹjú sílẹ̀ ẹjú sí ẹjú sí wọn ẹbí tí èèyàn ṣe èèyàn dé ẹ wà ní olókèrè ẹ máa wò wá bẹ́ẹ̀ bá yẹ ní abẹ́ yẹ ṣe ìgbà call your attention to it kì í ṣe pé ká ẹgbẹ́ wọn sí abẹ́. Ẹgbẹ́ wọn dáná. When they see themselves as one flesh, they will establish a family. Number 2, you will not be ashamed of yourself. This is another thing that is very, very important. Ohun kejì tí ó ń ṣẹlẹ̀ tí ó jẹ́ ìyá nígbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá yẹra gẹ́gẹ́ bí ẹran àpẹẹrẹ sójú èyí tí wọ́n òde làwọn ẹni ìsìn ọkọ mi ò tí ìyàwó rẹ̀ wá ní. Ìyá abáyé ẹ̀ máa ń sọ fún ọba yìí nítorí pé kò dé ìyàwó rẹ̀ ní. Bí ìyàwó mi bá ní bàbá yìí dé wọ́n mọ̀ pé alóòdì olóògbé wa sórí òkú á lọ. Nígbà tó wáyé ayé máa ń sọ fún ọba yìí. Pọ̀ mi dáadáa tó o bá ju ọkùnrin tí o bá dùn wò tíyàwó rẹ̀ ò dùn wò ọ̀kẹ́rù ara rẹ̀ lọ bàjẹ́. Bọ́ ọ bá yí obìnrin ìbá àti ọba obìnrin ní ọba múra lọ nínú ọba ayé bá yé rẹ̀
academically, financially, materially, make sure you are upgrading your wife. It's for the Holy Ghost. More way you kill it. And you call your body to one year body to test for you. You're not a call. You're not a mechanic here. I tell you, better than you call mom to your war. Bẹ̀rẹ̀ láti ṣe ìdílógún sí ẹ̀sìn ogún ẹ̀dá bẹ̀rẹ̀ bá mi ka ọ̀rọ̀ náà mo ṣe lọ sí ẹ̀bá ìdánilò Genesis 29:18-20. Jákọ́bù ní bẹ̀rẹ̀ Rákélì nítorí náà ó sọ fún Lábánì pé n ó sọ ní ọdún méje nítorí Rákélì ọmọ rẹ̀ kékeré. Lábánì bá ta lóhùn pé ó tẹ́ mi lọ́rùn láti fún ọ kí n fún ọ ní ẹni ẹlẹ́ni lọ. Máa bá mi ṣiṣẹ́. Jákọ́bù bá ṣe Lábánì fún ọdún méje nítorí Rákélì. Ẹ máa gbọ́. Ó ti dàbí ọjọ́ mélòó kan lójú rẹ̀. Oh my God. Nítorí ìfẹ́ tí ó ní sí Rákélì. Oh Lord. Ẹgbẹ́ mi tí wọ́n bá fa gbọ́dọ̀ dáadáa ọkọ ìyàwó gbọ́dọ̀ dáadáa ìwọ ìyàwó ṣe tí ìfẹ́ ìṣẹ̀dá bá wà láàrin ara yìí kò sí bẹ́ẹ̀ lè ṣe fún ara yìí. Àdàpọ̀ ìsáré wọ́n tún dé ìlànà Jacob. Bíbélì pé ó ní ọdún méje ọ̀pẹ̀lẹ̀ ọjọ́ méje. Nítorí ìfẹ́ tó ní sí Rákélì, wá wo tó ní ẹ̀san rẹ̀ fún. Wọ́n yà pẹ̀lú fẹ́ Rákélì. Òun náà lórí arákùnrin o, táàpẹ̀ ìlú sẹ̀fà bíbẹ̀ kan. Mo rọ̀ yín ní ìgbà tí ẹ bá rẹ̀ ní ẹgbẹ́ ẹran àpẹẹrẹ ṣoṣo náà. Yóò rọ̀ yín lọ́rùn láti fẹ́ràn àlàyé. Ètò wà parí rẹ̀. When you see yourself as one flesh, you will respect each other. It will not be difficult for you at all to respect yourself. And we all know respect is what? Reciprocal. Nígbà tí ọkọ àti ìyàwó tí a bá dára wọn gẹ́gẹ́ bí ẹran àkàtúnṣe ẹ̀yẹ yẹn ní Olúwa lọ́rọ̀ ọ̀nà láti máa kú ọ̀wọ̀ fún ara wọn ẹ̀rí ó máa irritate mi nígbà mi ti bá rí tí ọkọ mi ti bá ń pè ìyàwó mi ẹ máa gbọ́ Bọ́lá ti bí ọmọ tó ti bí ọmọ mọ́ni yẹn lọ sọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ pé ọmọ ìyàwó ẹ̀ ní pé kò sún tó máa di pé ọkọ àti ìyàwó ìwọ ní ara wọn gẹ́gẹ́ bí ẹran akẹ́sùn náà. Àwọn Yorùbá ṣe wọ́n ní gbogbo bá ti pè náà láàmà ló. Lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹnìkan òfin wá ṣe èyẹ àwọn àlàáfíà wá ṣe èyẹ. Ẹnìkan òfin tẹ́lẹ̀lú wa àwọn akẹ́kọ̀ọ́ àlàáfíà wá ojú tẹ́lẹ̀lú ara wa. Níbi tí ọkọ àti ìyàwó tí mo bá ti lè fi ọ̀wọ̀ tó yẹ fún ara wọn ẹ má jẹ tẹ̀lé dẹ ara àta yóò fojú tẹ̀lé. Látò nínú mo rò pé mo ti gbìyànjú fún ètò nínú premarital counseling. Mo ti gbìyànjú fún ètò. Torí ọwọ́ tó bá fi mú sọ́sẹ̀sì nínú àwọn èèyàn tó ti wá rí. Kòkòrò ló ṣe pé bẹ́ẹ̀ bá yẹ páìpọ̀. Ọwọ́ tó bá fi mú fi bọ́ mú. Sọ́sẹ̀sì ọwọ́ tó bá fi mú ọkọ rẹ̀ ni wọ́n fi bọ́ mú. Cherish each other. Give due respect. Give due honor to each other. Don't look down on yourselves. Èyí lè bẹ̀rẹ̀ láti bí kékeré. Ọlọ́run ní ibi gíga tó ń rìn lọ. Ìdẹ́ bá sì fi bẹ̀rẹ̀. Òní ó sọ bí ọjọ́ wájú. Take your other says, and I quote, we are always strong as we are united, as we divided.
Why God says, let's get together and feel all right. I read it again. Deuteronomy 6, and I quote, we are only strong as we are united, as weak as we are divided. Why? But says, let's get together and feel all right. Yóò wá níbí báyìí lónìí. Ìwọ gánà pé ìdílé yìí ò dúró. Rí ara yín gẹ́gẹ́ bí ẹran ara kò ṣoṣo náà. Ọlọ́run pè wá sí òní ní àkókò ìpè tí pẹ́lú. You can retrace your step. A lè ṣe àtúnṣe. Ẹ gbọ́ mi, ìyàwó èyí ó ṣe kú ní àkókò yìí ó kú tọ́kọ̀ sí ní ìmọ̀lára. Ọ̀pọ̀ èyí ó ṣe kú ní àkókò tó yẹ kó kú tí ìyàwó sì ní ìmọ̀lára. Automatically something is missing that family. They don't see themselves as one flesh. Mo rọ̀ wá ní òní pẹ̀lú ọ̀fẹ́ àti àǹfààní tá a láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a rí ra ọ gẹ́gẹ́ bí Olúwa abẹ́rẹ́ fún olùfẹ́ àti àgbàdo ìjọba fún wa láti gbọ́ òun yìí ní àkókò yìí nípa àdàbìlọ fún àwọn ìdílé títò yìí. Olúwa dá gbogbo adẹ́gbọ́dá padà fún Jésù ẹgbà ọ̀pẹ wa. Olúwa wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀tún lónìí olùfẹ́ àti agbára láti rí ara wọn gẹ́gẹ́ bí ẹran ara pẹ̀sùsù Olúwa ẹ bá mi yọ ọ̀dà rẹ̀ sínú ayé. Fún ìdílé tó ti túká ṣùgbọ́n tí wọ́n mẹ́nẹ̀jì ara wọn lọ́wọ́lọ́wọ́, mo gbàgbọ́ oore ọ̀fẹ́ láti kó ìṣòro ní ìpákaná Ọlọ́run yóò yọ ọ̀dà rẹ̀ sínú ayé. Adúgbò tó lọ ẹni sí Olúwa, abèrè ní orúkọ Jésù Kristi Olúwa wa.